oúnjẹ eléyìí tí ẹni tó bá darí hajj tí wọ́n máa ṣe tí wọ́n máa ṣayẹyẹ láwùjọ Yorùbá sọyẹ téèyàn náà bá lọ sí hajj tó bá dé kó ṣerú ẹ̀ a sì dáhùn níjọ́ náà pé kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ẹnìkan wá pè ọ sọ pé òun rí hadithi kan hadithu Jabir ibn Abdillah radiyallahu anhuma anna an-nabiyya sallallahu alayhi wa alihi wa sallam lamma qadima al-madinata nahara jazuran aw baqara rawahu al-Bukhari manabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tó dé sí Madina ó pa ràkúnmí kan àbí màálù kan síta bá wò sí ní táwọn Yorùbá ń ṣe yẹn tí wọ́n bá ti hajj dé ṣé kò lè jẹ́rìí fún wọn lórí pé téèyàn bá tarí ìrìn àjò hajj kéèyàn ṣayẹyẹ báwọn àwọn kọ́ kò lè tó fún nítorí pé àdéhìí yìí báyìí ó fẹ̀ tayọ ọmọdarí hajj nǹkan tí àdéhìí ń tọ́ka sí òun náà ní nǹkan kan tí wọ́n ti máa ṣe látàrí jahiliya tánàbí sallallahu alayhi wa sallam tó tún ṣe lẹ́yìn ìgbà tí islam dé wọ́n ń pè ní an-naqi'a lédè Lárúbáwá ìtumọ̀ rẹ̀ ló ń jẹ́ tá a ṣe fẹ́ni tó darí láti ìrìn àjò ẹni tó darí ìrìn àjò tó dé láti ìrìn àjò oúnjẹ tá a ṣe fún òní wọ́n ń pè ní an-naqi'a ó sì tún máa ń túmọ̀ sí oúnjẹ téèyàn ṣe fúnra ara rẹ̀ nígbà tó darí láti ìrìn àjò ẹ sì mọ̀ pé ńgbà tí Yorùbá ń ṣe oúnjẹ ń tiẹ̀ tí ń ṣayẹyẹ nítorí pé ó darí hajj òun ń ṣe bẹ́ẹ̀ nítorí hajj nìkan ni kìí ṣe nítorí pé gbogbo ìgbà tí Yorùbá bá ti rìnrìn àjò tó bá dé ni ó so oúnjẹ o àbí bẹ́ẹ̀ wọ́n máa ṣe wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n máa ṣe oúnjẹ pé àwọn darí hajj ni nǹkan tí ṣẹ̀ríà tí ó là wípé nǹkan báyìí lásán lẹ lè ṣe fún tíyẹn bá wá dá sí ti ń ṣe lórí nǹkan ẹyọ kan ntí máa sọ nǹkan dáadáa lẹ́nu ká ṣe oúnjẹ nítorí ipá darí ìrìn àjò téèyàn fẹ́ jẹ àbí ká ṣe oúnjẹ fẹ́ni tó darí ìrìn àjò tá a fẹ́ fún jẹ àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríà wọ́n ń bẹ láàrin ọ̀tọ̀ àti sunnani ọ̀rọ̀ oríṣi méjì wọ́n sọ ọ̀tọ̀ ike tá a bá ṣe bẹ́ẹ̀ àṣẹlọ̀ ọ̀tọ̀ àti pé sunna anabi ni ẹni tó bá ṣe yóò gbà ládàá ẹni tó bá sì kọ̀ láti ṣe kò dẹ́ṣẹ̀ gbogbo ẹ̀ nítorí àdìsí Jabir ibn Abdillah radiyallahu anhu eléyìí túmọ̀ sí pé tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ gbogbo ìrìn àjò iná lọ bá wí tó bá rìnrìn àjò tó bá dé oúnjẹ tó ṣe fún pọ̀ darí láti ìrìn àjò àbí ìtàn ṣe fún ọ ipò darí láti ìrìn àjò ọ̀nà là ń sọ̀rọ̀ nípa rẹ̀ pọ́tọ́ àbí kì í tiẹ̀ ṣe pọ́tọ́ lásán sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sẹ́ni tó dá sí lórí ìrìn àjò hajj nìkan irú ìrìn àjò wo láwàá rìn báwo láti ṣe pẹ́ tó ń bẹ̀ tá a fi lè máa ṣe irú oúnjẹ yẹn àwọn èyí tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ àwọn ní ìrìn àjò yẹn gùn àbí ó gùn apẹ́ńbẹ̀ àpẹ́ńbẹ̀ iná àlàálẹ̀ ti torí rẹ̀ sí oúnjẹ lẹ́yìn ìgbà tá a bá darí ìyẹn ni pé kò sí ìrìn àjò tó kéré lọ́dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn Shafi'iyya àwọn ní rárá o ẹni tó bá darí láti ìrìn àjò tó jìnnà tó sì pẹ́ òun ló nítumọ̀ torí bí tí ṣe máa ṣẹlẹ̀ nu èyí tánàbí náà sì ṣe kọ̀ yàtọ̀ sí wọn ní bí tí ṣe máa ṣẹlẹ̀ nu ṣáájú kí Islam ó tó dé
ẹni tó ti lọ ti pẹ́ tó wá darí oúnjẹ tí wọ́n sè fún nígbà tó dé ní ìdùnnú pọ́lọ̀ ń sọ dé àbí ètò náà sè lẹ́yìn ìgbà tó dé ní ìdùnnú pọ́lọ̀ mú un padà sílé wọ́n ní wọ́n máa ti torí rẹ̀ sí oúnjẹ tá a pè ní ànàkíyà yìí kìí ṣe ìrìn àjò tásẹ́rẹ́ bó o ti bí ọlọ́sọ́tà ọwọ́ adé wọn á dáná oúnjẹ pé kíni àbí o ti bí ọlọ́sábẹ́kúta ọwọ́ adé wọn á dáná àbáwọn náà ń dáná fún ọ pé ẹ káàbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó kúkú jẹun bọ́ ọba dé ìyàwó rẹ̀ náà ó sì máa wò pé ọlọ́ ó dé òun ó sì oúnjẹ fún ọ so gbogbo eléyìí kò sí wàhálà ń bẹ àmọ́ oúnjẹ kan táwọn á fi súnmọ́ darí ìrìn àjò tí ó jẹ́ special one àwọn ń sọ pé ìrìn àjò yẹn yóò pẹ́ yóò sì jẹ́bi tó jìnnà ẹlẹ́ẹ̀kejì ìlàmú yóò jẹ́ ìrìn àjò tó pẹ́ tó jìnnà tó o bá darí débi ẹni tó lọ sí Russia kan náà ọmọ ìyá wa ń bí lọ sí Russia ọwọ́ adé inú wo dùn àbí òní dùn Russia ti máa jagun ọlọ́run wa ní kí wọ́n dé lálàáfíà àdúpẹ́ fọlọ́ bí kò lọ títí kò lọ sí Mẹ́kà ọwọ́ àlọ́ gan sọ́hùn látàsíkò hajj látàsíkò umrah Ramadan ọlọ́wọ́ forí pamọ́ fojú pamọ́ kó fẹ́ dúró dásìkò hajj ọlọ́run wa ní kó bọ́ sọ́wọ́ òfin wa rí sẹ́ hajj yìí ṣe ọ̀darí lẹ́yìn bí oṣù mẹ́rin sẹ́wọ̀n pé inú wo dùn pé masha Allah marhaba àbí wọ o ti yẹ lọ sí Cambodia o kó èédú ló kó lọ sí Cambodia àwọn ọ̀dẹ́ èédú mà lọ ọwọ́ akó lọ ó ṣòwò ọ̀tà ó padà délé a rí i pé ọlọ́run ọba òní kábúrò sí ọ àṣì oúnjẹ láti pàdé rẹ kò sí nǹkan tó burú ń bẹ yàtọ̀ sẹ́ni tó rìnrìn àjò ọjọ́ kan bọ́jọ́ méjì àbọ́jọ́ tásẹ́rẹ́ kan ọwọ́ adé torí pẹ́sẹ̀ rẹ mẹ́kú tí ẹ bá lọ bí kẹtẹ́lẹ̀ ẹsẹ̀ rẹ ó mẹ́kú eléyìí jẹ́ báwọn eléyìí jẹ́ ti oúnjẹ tí wọ́n á lọ sèwọn ṣé o ṣe fẹ́ nìkan ni àbí forí ara ẹ̀ oúnjẹ tí wọ́n ṣe fún ọ ṣé wọ́n ṣe fún wọn ni àbí fún gbogbo èèyàn al-aslu oúnjẹ yìí ó ní pé o ṣe fúnra rẹ̀ al-aslu ń bẹ ó ní pé wọ́n ṣe fún ọ ó ṣe fúnra rẹ̀ láti dúpẹ́ fọlọ́ wọ́n ṣe fún ọ láti bọ́ ọyọ́pọ̀ darí dé sáwá lè pe àwọn èèyàn pé wá jẹun oúnjẹ tí wọ́n ṣe fún ọ pọ̀ káàbọ̀ àbóúnjẹ tí wọ́n ṣe pé mo darí dé tó lè pe àwọn èèyàn wá jẹun ọ̀tọ̀ ló ń jẹ sísè ọ̀tọ̀ ní pípé àwọn èèyàn àwọn olùmọ̀ sọ pé tí wọ́n bá pè wá káwá jẹ́rú oúnjẹ yín ọ̀rọ̀ wà lóríṣiríṣi àwọn kan ní sunna ni gẹ́gẹ́ bí àwọn hanafiya àwọn kan ní níta fẹ́ ni gẹ́gẹ́ bí àwọn shafi'iya bẹ́ẹ̀ náà ni àwọn hanabila torí àdìsá nabi muhammad sallallahu alayhi wa sallam tó ní man du'iya ila ursin aw nahwihi falyujib ẹnikẹ́ni tí wọ́n bá pè wá síbi oúnjẹ ìgbéyàwó àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ kó ya dáhùn. àdìsí mi tún sọ pé idha da'a ahadukum akhahu falyujib ursan kana aw nahwa tẹ́nìkan bá pè ọmọ ayá rẹ̀ wá síbi oúnjẹ àpèjẹ kó ya dáhùn bóyá ti gbéyàwó ni àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ làwọn ti ní ntàfẹ́ ni sunna ni ṣùgbọ́n àdìsí yẹn ò tọ́ka sí ntàn fẹ́ torí pé àdìsí yẹn bó ṣe wá ní pọ́nrán yẹn ní kò dáhùn so ọ̀ràn yẹn ní kò dáhùn ẹ̀yin sì sọ pé sunna ni báwo ló ṣe fẹ́ jọra wọn ẹ̀yin sọ pé mustahab ni báwo ló ṣe fẹ́ jọra wọn wọ́n ní nítorí pé àdìsí mi wá tọ́sẹ̀ ma lórí ìgbéyàwó ìdí ni làwọn fi sọ pé ní tí èsè gbéyàwó a jẹ́ pé ìdájọ́ tiẹ̀ yóò kéré sí ti dídáhùn ti gbéyàwó náà fi sọ pé sunna náà fi sọ pé mustahab ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n ní ọ̀ràn yẹn ni bẹ́ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀sán torí ntọ́ hàn jù lára àwọn àdìsí yẹn ni pé ọ̀ràn yẹn ni kò dáhùn àwọn kan sọ pé makruh akórira rẹ̀ bẹ́ẹ̀ làwọn malikiya sọ wọ́n ní tó bá ti yẹ ní pé wọ́n pè wá síbi oúnjẹ àpèjẹ ti gbéyàwó àbí oúnjẹ àpèjẹ ti pé wọ́n bímọ gbogbo yòókù tí wọ́n bá pè wá sí makruh ni bẹ́ẹ̀ làwọn malikiya sọ wọ́n ní ti gbéyàwó ọ̀ràn yẹn ni kò dáhùn wọ́n ní ti pé wọ́n bímọ sunna ni pé kò dáhùn
tó bá ti wá yẹ ní gbéyàwó àti kí wọ́n bí ma makruh ni yóò kù. ọ̀rọ̀ oríṣi kẹrin ọ̀kan nínú àwọn màlìkíyà ló tún sọ ó ní tọ́tọ́ ni kò sí ládàá kò sẹ́sẹ̀ níbi pípẹ́ ọ̀ ìwọ náà ọ̀sẹ̀ lọ́n tó bá dáhùn tó eléyìí túmọ̀ sí pé tó bá sí oúnjẹ pé ó darí ìrìn àjò tó bá pè àwọn èèyàn kìí ṣe nàmbà túláàsì ni pé kí wọ́n dáhùn eléyìí tá a fi wá sọ pé mo pè wọ́n wọn ò dáhùn wọ́n sẹ́lọ̀ wọn ò sẹ́lọ̀ tó bá dáhùn èyí tó ga jù nínú rẹ̀ lẹ́ni tó pè lọ́ràn yẹn a sì rí pẹ́ẹ́rì ọ̀tọ́ka sí nítorí pé kò sí nínú nǹkan tẹ́rì tọ́ka sí sarahatan ipò gbọ́dọ̀ dáhùn wa nahwahu tó wá níbẹ̀ ọ̀wọ́nú ẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ fi sọ pé tá a bá tún wá wọ àwọn ẹgbà wá tó wá tó sẹ́mọ́ lórí tìgbéyàwó a jẹ́ pé yọ bọ̀ sípò mustahab àbí mandub eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ àmọ́ kí wàá ṣe pé ẹ wàá dá dídarí hajj sí pẹ̀lú pé ń ṣayẹyẹ Yorùbá ẹ máa roka ẹ máa ṣe kínní á pé ẹ ń tẹ̀lé súnà wo ń bẹ̀ súnà wo lọ sọ fún yín pé tẹ bá darí hajj nìkan ni gbogbo ìrìn àjò ńlọkárí eléyìí jẹ́ bó ṣe jẹ́.